lẹ́yìn ìtúsílẹ̀ rẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. Orúkọ bàbá Ìjẹ̀ṣà wọ ìwé àwọn ọ̀daràn tó mọ̀ọ́ṣẹ̀ sófin tó de ìbálòpọ̀ ní ìpínlẹ̀ Èkó. Ẹ̀ka tó ń rí sí ẹ̀sùn ìfipábánilòpọ̀ ní ìpínlẹ̀ Èkó ó ti fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn mà ti fi orúkọ gbajúmọ̀ òṣèré tíátà ní Ọlárewájú James, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí bàbá Ìjẹ̀ṣà, sínú àwọn orúkọ àwọn èèyàn tó mà ti ṣẹ̀ sí òfin ìbálòpọ̀ ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn tó parí àsìkò rẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n fún ẹ̀sùn ìfipábánilòpọ̀ ọmọdé o. Ilé ẹjọ́ ló mọ̀ rán bàbá Ìjẹ̀ṣà lọ sí ẹ̀wọ̀n fún ẹ̀sùn àṣemáṣe pẹ̀lú ọmọdé lọ́dún 2021. Ìkéde yìí ó mọ̀ ló mọ̀ wá láti ọwọ́ ìjọba ìpínlẹ̀ Èkó lẹ́yìn tí ìròyìn òfegè kan mọ̀ jáde wípé ilé ẹjọ́ gíga ó mà ti dá bàbá Ìjẹ̀ṣà láre. Agbẹjọ́rò àgbà àti kọmíṣánná fún ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Èkó Lawal Pedro San ó mọ̀ ló mọ̀ sí àpèjúwe ìròyìn ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn ẹlẹ́jẹ̀. Bákan náà ó mọ̀ ló mọ̀ tún fi ìkìlọ̀ ránṣẹ́ sí gbajúmọ̀ òṣèré tó jẹ́ akẹgbẹ́ bàbá Ìjẹ̀ṣà ìyẹn Yomi Fabiyi àti àwọn èèyàn míì pé kí wọ́n dẹ́kun gbígbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri fún aráàlú. Nínú àtẹ̀jáde tí wọ́n gbé sójú òpó ayélujára ẹ̀ka tó lòdì sí ìfipábánilòpọ̀ ní ìpínlẹ̀ Èkó ó fìdí rẹ̀ múlẹ̀ pé lótìtọ́ ó mọ̀ ní wípé àwọn ti fi orúkọ bàbá Ìjẹ̀ṣà kún orúkọ àwọn èèyàn tó ti ṣẹ̀ sí òfin ìfipábánilòpọ̀ ní ìlànà pẹ̀lú òfin ọdún 2021. Ẹ̀ka náà wọ́n ní ìgbésí ọ̀hún ó mọ̀ ló mọ̀ dá lórí dídáàbòbò àwọn ọmọdé àti ọ̀dọ́mọbìnrin lọ́wọ́ àwọn ìwà báyìí àti láti jẹ́ kí àwọn aráàlú kí wọ́n ní àǹfààní sí ìròyìn tó yẹ o. kọ́lọ́ ọba Elédùmarè kó má ba èmi àti yín lórúkọ jẹ́ o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ tàná, a dẹ̀ kú múra iṣẹ́ tòní. Ọlọ́run ọba rèé yóò fi èrè sí iṣẹ́ mi àti yín o.